èròyà mo fẹ́ má kàájẹ o olókun dákun wáyà sí ilé mi ajé olókun mo ń kí ọ jọ̀wọ́ wá fìlè mi ṣe bùgbé o. ajé olókun o ajé ìbòsí ajé ni mò ń pè ajé olókun rèmi fẹ́ máa kí lọ́wọ́lọ́wọ́ Ògúgúnísọ ajé bàbá tẹnitẹni olókun sẹ̀mí adé omi borí omi òfúnà gbéná gbá àjànà mọ́ tipẹ́tipẹ́ bí iná bá ń jó omi ní poró iná bí ata bá sápàní lórí omi lọ́la mu adágún omi yàtọ̀ sí omi tí ń ṣàn lọ́wọ́lọ́wọ́ ọ̀sá yàtọ̀ sí omi òkun olókun dúró gédéǹgbé olókun èégbà ohun tí kì í ṣe tiẹ̀ mọ́ra ẹ lọ́ọ́ ṣèwádìí ọ̀rọ̀ abiwere ṣekemele ṣẹnugọbì abiwere bí ṣekemele ṣekemele ló bí ṣẹnugọbì ṣẹnugọbì ló bí ajé Ògúgúnísọ ẹ̀rí nǹkan olókun sẹ̀mí adé alágbálúgbó mi ajé olókun ajàbíjì ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ ló ń jẹ rẹ ló tún fẹ̀ Ògúgúnísọ má jẹ́ ń ṣòwò ṣáàtì Afọláṣadé Abídèmí Àwésù ló rán mi níṣẹ́ kíkí ajé olókun aya ọmọ adániwáyé Adéyẹmí funfun báláwo níyà olókun sẹ̀mí adé àsọ̀rọ̀dayọ̀ òní fún ẹ́fọ́tà mú wọn kì í rídìí òkun bẹ́ẹ̀ ni wọn kì í rídìí ọ̀sà wọn kì í rídìí ọmọ ní gèlègélé ọmọ aráyé ò ní rídìí rẹ̀ ìkìlọ̀ ni wọ́n ṣe fún olókun ọlọ́sà àti àtọlọ́jọ́sí ajé olókun ṣe bí wọ́n ti wí ó tẹ̀lé ìkìlọ̀ ló fi jẹ́ kí alágbálúgbó omi rẹ̀ ó tàn káyé tó tún ṣe ọmọ adarí oorun lóore láì ṣeyèméjì ọkùn lápá o bẹ́ẹ̀ ni kò lẹ́sẹ̀ ajé olókun èédédé bínú bí abárẹ́ni tó fojú di á máa gbéyàn lọ gbùdùgbùdù tí ń ró gbùgbùgbù nínú omi olókun iṣẹ́ ọba àwa má rídìí ni àwáwí kọ́ bí olókun bá ti ń jà bí ìjì iṣẹ́ ọba adániwáyé ní ń gbéyọ ẹgbà bẹ́ẹ̀ àní Afọláṣadé aya Adéyẹmí ọmọ adániwáyé ló rán mi níṣẹ́ kíkí olókun sẹ̀mí adé afajémúniláradá àsọ̀rọ̀dayọ̀ ajé Ògúgúnísọ ajé ni bàbá tẹnitẹni àṣírí tí ń bẹ nínú olókun Èdùmàrè ló yé olókun ni ọ́ Afọláṣadé àṣírí rẹ̀ ò ní tún fáyé máa ṣàmì wìtìwìtì kárí ayé lolókun ajé tí sọrú dọmọ Ògúgúnísọ tí sọ àbúrò dẹ̀gbọ̀n àṣewé dàgbà àṣàgbàdéwé ajé olókun ajé onísọ bòjú ìwọ ni mò ń kúkú ń kí ìwọ ni tọmọdé tàgbà ń fojoojúmọ́ ayé wá kiri ẹ̀rí nǹkan olókun ìwọ lajì kí olókun ìwọ lajì gẹ̀ àjípè lórúkọ tí ajé yìí ń jẹ́ ìwọ ni àmúṣokùn àmúṣẹ̀dẹ̀ tó fún ọ ajé ní ń bẹ lára aṣọ ọba tí wọ́n fi ń ní òǹkóná yanrin jáko ajé olókun àgbà òrìṣà má nà mí lọ́rẹ nítorí ọ̀rẹ́ rẹ òṣùwọ̀n ní bàràdì ọmọ adarí oorun jẹ́ kí n ní ọ lọ́wọ́ má jẹ́ kí n ní ọ lọ́rùn sẹ̀mí adé onínú mímọ́ ni ajé olókun àjíkí alágbálúgbó mi Ògúgúnísọ onísọ bòjì tí ọlọ́run mi dá tó gbalẹ̀ tó gbodò tó sì dáraba. ọmọ olókun ní kí omi tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ o Afọláṣadé Abídèmí Àwésù aya ọmọ adániwáyé Adéyẹmí ní kí Ògúgúnísọ ajé olókun sẹ̀mí adé lọ́wọ́lọ́wọ́ olókun tí ò ní bù tí ò lóró tí ò lópin ó fi gbogbo ara ṣajé ó fi gbogbo ara ṣe ṣẹ́ṣẹ́ fún èèyàn kan èébà ọmọ olókun sẹ̀mí adé ṣe bínúbínú ògbénú ibú fi gbogbo ara ṣajé ògbénú erùpẹ̀ filẹ̀ sọ̀rọ̀ alágbálúgbó mi ajé olókun Ògúgúnísọ jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn mo ṣàmì àdúrà. ẹ wo èjì ọ̀ràngún méjèèjì ló fà ìkórìíra ṣe ajé olókun lóore lọ́jọ́sí tí ajé fi wọlé rẹ̀ tí ọlá fi wọlé rẹ̀ rí bí ajé olókun wá dẹni iyì tó sì dẹni ẹ̀yẹ tí ijó wá ń bíjó fún tí ọlá ń bí ọlá fún ọmọ olókun ní tilé toko àpẹẹrẹ rèé lára Afọláṣadé aya Adéyẹmí ẹ̀rí bí gbogbo ohun tó kúkú ń dáwọ́lé iṣẹ́ olókun ni ọmọ alágbálúgbó mi ni ajé Ògúgúnísọ olókun sẹ̀mí adé omi borí omi ànírọ́pò àníṣokùn àníṣẹ̀dẹ̀ àníbẹ́gbẹ́ pé àníbọ́gbà pé àrágbá yàmùyàmọ̀ dáadáa ohun tí ọlọ́run mi dá sáyé ni ajé olókun Ògúgúnísọ Afọláṣadé aya Adéyẹmí ló ní kí n máa kí ọ ní kíkí tó ṣàrà ọ̀tọ̀.
a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín léèrè wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpẹ́ Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.